Kí ni ìràwọ̀ rẹ sọ nípa health ẹ gangan lọ́jọ́ tòní tí ń ṣọjọ́ Thursday August 27 ọdún 2026 ìtawà náà yìí? Ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òrò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn, kẹ́sì má gbàgbé láti follow wa látàrí pé ojoojúmọ́ là ń post irúfẹ́ fídíò báyìí fún olú ọmọ aráyé. Oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20. Health challenges tó ṣeéṣe kó wáyé fọ́pọ̀lọpọ̀ náà ní pé bí ara ríro, joint pain, ẹ lè ní poor blood flow, bákan òtútù díẹ̀ lè fẹ́ máa mú yín bákan, bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ lè fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní. Ẹ dájú pé jìnnà sí soft drink, bẹ́ẹ̀ sì ni ẹ má jẹ ṣúgà ju bó ṣe yẹ lọ, ẹ sì má dúró pẹ́ tàbí jókòó pẹ́ tàbí wà position kan fún ìgbà pípẹ́, eléyìí ò dára rárá. Ẹ sì wọ aṣọ tó ṣe kó máa wà comfortable dáadáa, kó má jẹ́ tó máa fún yín pínpín torí blood flow yín. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Health challenges tó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ̀yin náà lè ní joint pain, egungun yín lè wíìkì bákan, ọ̀pọ̀lọpọ̀ yín náà lè ní skin rashes díẹ̀díẹ̀, ara lè fẹ́ máa já yín jẹ díẹ̀díẹ̀ lọ́jọ́ tòní. Pàápàá tóru bá mú yín, ẹ jìnnà síbi tóru bá pọ̀ sí, ẹ jìnnà sí jíjẹ flour ju bó ṣe yẹ lọ, bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí jíjẹ iyọ̀ tàbí ṣúgà ju bí ó ṣe yẹ lọ. Bákan náà sì rí ó dára kẹ́ dúró nínú oòrùn fún bíi 15 minutes, pàápàá oòrùn òwúrọ̀ kùtùkùtù yẹn, ìyẹn máa fún yín vitamin D, á fún yín ní strong bone, bẹ́ẹ̀ sì ni ẹ cream ara yín dáadáa lọ́jọ́ tòní torí body dryness. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọ̀pọ̀lọpọ̀ yín ṣeéṣe kí waist máa ròyìn tàbí kí hips yín máa ròyìn bákan, ẹsẹ̀ náà lè máa ròyìn bákan, bẹ́ẹ̀ sì ni á tètè máa rẹ̀ yín tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé kí sara ẹ má rìn ju bó ṣe yẹ lọ, ẹ má stress ara yín ju bó ṣe yẹ lọ. Ẹ jìnnà sí ọtí mímu pátápátá, gbogbo nǹkan tó dàbí ọ́ìlì rẹpẹtẹ, bí epo pupa rẹpẹtẹ tàbí òróró rẹpẹtẹ nínú oúnjẹ kò fi bẹ́ẹ̀ dára tó. Ẹ má sì fi iyọ̀ àbí magí já oúnjẹ yín lọ́jọ́ tòní, kẹ́ kí sara kò bá ìlera ara yín mu. Bákan náà sì rí exercise dáadáa lọ́jọ́ tòní, á ràn yín lọ́wọ́. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Jẹ̀díjẹ̀dí, toilet infection, STD lè wáyé lọ́jọ́ tòní, hemorrhoid lè wáyé lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀. Ẹ ṣe oúnjẹ jẹ lọ́jọ́ tòní, kẹ́ sì ṣomi mu, bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí ọtí mímu lọ́jọ́ tòní. Bákan náà sì rí dájú pé ẹ maintain good hygiene. Oníràwọ̀ iná tó gbóná rí Leo tàbí láàrin July 23 sí August 22. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ fẹ́ ní kidney stone, bákan lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀, ẹ mumi dáadáa lọ́jọ́ tòní. Pàápàá gan ẹ máa fi ìgbà pé ẹ ní dehydration lọ́jọ́ tòní, ìgbà pé kẹ́ máa mumi ní ìṣẹ́jú la máa rí. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ó sì ṣeéṣe kí acid ara yín kó fẹ́ pọ̀ púpọ̀ díẹ̀ lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lè ní lower back pain lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ jìnnà sí àwọn nǹkan tó bá ti dùn ju bó ṣe yẹ lọ, ẹ má fi iyọ̀ àbí magí já oúnjẹ yín ju bó ṣe yẹ lọ. Carbonated drink kò dára, bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí ẹran jíjẹ lọ́jọ́ tòní. At least kẹ́ mumi tó tóbi 2 to 3 litre lọ́jọ́ tòní dára, eléyìí máa ràn yín lọ́wọ́. Kẹ́ sì má ṣe máa sé ìtọ̀ mọ́ra lọ́jọ́ tòní, ẹ tọ̀ lásìkò tí ìtọ̀ bá ń gbọ̀n yín. Oníràwọ̀ ìpè funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọ̀pọ̀lọpọ̀ yín inú rírun tàbí kí ara yín fẹ́ wíìkì bákan, bẹ́ẹ̀ sì ni ìgbẹ́ gbuuru ó lè wáyé lọ́jọ́ tòní. Àwọn oúnjẹ kan lè má bá yín lára mu, ẹ lè jẹ oúnjẹ díẹ̀ kó dàbí ìgbà pé kòun mi jẹ mọ́jẹ tún jẹ mí lọ́jọ́ tòní. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú àwọn ará àràjẹ káàkiri, pàápàá àwọn oúnjẹ tó ṣe pé ẹ mọ̀ bí wọ́n ti ṣe sè é, bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí àwọn nǹkan tó dàbí mílíkì tàbí ata tó bá ti pọ̀ ju bí ó ṣe yẹ lọ nínú oúnjẹ, bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé mumi dáadáa, yìí máa ràn yín lọ́wọ́ lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè ní palpitation, yẹn heart racing, kí àyà yín máa ga sókè bákan, kó dàbí gbà pé ẹ̀mí ẹlẹ́ bákan. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ yín ọwọ́ òkè ẹ̀yìn lè máa ròyìn bákan lọ́jọ́ tòní. Ó sì ṣeéṣe kó ṣe pé tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tó ṣe pé á tètè máa rẹ̀ yín tẹ́ díẹ̀díẹ̀. Ẹ jìnnà sí àwọn nǹkan tó bá dàbí nǹkan tí wọ́n dín ẹran yẹn gbẹ, wọ́n dín tọ́kì yẹn gbẹ, jìnnà sí lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó dàbí olóróró ju bó ṣe yẹ lọ, ẹ jìnnà sí. Energy drink kò dára rárá fún yín lọ́jọ́ tòní torí kò ràn àti yín lọ́wọ́ rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé exercise dáadáa, kẹ́ sì rí dájú pé ẹ jókòó in a relaxed way lọ́jọ́ tòní dára. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Àwọn nǹkan tó jẹ mọ́ bí ulcer inú, pàápàá yín tẹ́sí ní ulcer tẹ́lẹ̀, ó ṣeéṣe kó dààmú yín díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ lè ní heartburn, nǹkan kan lè dàbí ìgbà pé heavy ní ọkàn yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí à ń jẹ oúnjẹ àṣálẹ́, late night food kò dára tó lọ́jọ́ tòní. Ẹ̀wọ̀n yẹn wọ́n yìí má ta ó ta púpọ̀, àtàyẹn wọ́n yìí má ta ó ta púpọ̀, kò bá lè rárá yín mu lọ́jọ́ tòní. Àwọn nǹkan bíi beer, tírítírí, stout, gbogbo nǹkan bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ dára fún yín lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ jẹ flour rẹpẹtẹ lọ́jọ́ tòní rárá. Ẹ jìnnà sí argument àti stress rẹpẹtẹ tẹ́ bá ń jẹun lọ́wọ́, èyí lè affect yín púpọ̀. Kẹ́ kíyèsára, ẹ rí dájú pé àsìkò tẹ́bí bá ń pa yín náà ní kẹ́ jẹun, ẹ má wulẹ̀ dájọ́ sí. Bẹ́ẹ̀ sì ni kí ẹ mumi tó ṣe pé ó lọ́wọ́rọ́, èyí máa ran inú yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ fẹ́ ní chest tightness bákan, ikọ́ lè wáyé díẹ̀. Ẹ̀yin tẹ́ bá sì ti ń wúkọ́ tẹ́lẹ̀, tètè yá lọ treat ẹ̀. Ọwọ́ lè máa ròyìn bákan, ó sì ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ wà restless bákan, bí ìgbà pé ẹ fẹ́ sinmi, kó dàbí ìgbà pé ẹ kàn feel restless bákan lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí àwọn nǹkan tó dàbí kọfí mímu púpọ̀ jù lọ́jọ́ tòní. Energy drink ẹ jìnnà sí, bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ jẹ flour púpọ̀ jù bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Pàápàá àwọn búrẹ́dì tí ò tiẹ̀ jiná rárá, ẹ kíyèsára lọ́jọ́ tòní. Tẹ́ bá wá stress ara yín jù lọ́jọ́ tòní, ẹ try láti sinmi díẹ̀ lọ́jọ́ tòní. Àwọn yìí lọ́wọ́ bákan náà sì rí kẹ́ exercise dára púpọ̀ lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpè Lérùkù Capricorn tàbí láàrin December 23 sí January 19.
púpọ̀ náà yóò ṣe ṣe kí ọ̀pọ̀ yín tẹ́ bá wojú àròjù lọ́jọ́ tòní ohun yín lè fẹ́ há bákan ọrùn lè fẹ́ ròyìn bákan nǹkan bí kòkòrò àbí nǹkan bí kí eyín máa dùn yàn àbí kí gums kó máa dùn yàn bákan lọ́jọ́ tòní págì náà lè máa ròyìn lọ́jọ́ tòní kẹ̀kẹ́ sára bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ yín ó ṣe ṣe kí ẹ lọ fi egungun ẹja ara yín ní eyín àbí lọ́nà fún lọ́jọ́ tòní ẹ kí sára ẹ jìnnà sí àwọn nǹkan tó dàbí àwọn nǹkan tó lòróró ju bí ó ṣe yẹ lọ bóyá bí bọ́tà bí nǹkan bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnnà sí àwọn nǹkan bí soft drink rẹpẹtẹ bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí nǹkan tó dùn bí sweet ṣúgà ẹ jìnnà sí lọ́jọ́ tòní ice block mímú ẹ jìnnà sí lọ́jọ́ tòní kò ràn yín lọ́wọ́ ẹ má rọ́ọ̀ṣì oúnjẹ rárá lọ́jọ́ tòní torí lè ṣàkóbá fún ìlera ara yín oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 orí fífọ́ ojú dídùn bákan àwọn nǹkan bí kó máa rẹ̀ yín kẹ́ dàbí gbà pé ẹ̀ ń wá clarity kiri nínú brain ní ẹ̀ ń ro nǹkan ẹ̀ rí lọ́jọ́ tòní ó lè fẹ́ wáyé o àwọn nǹkan tó dàbí kòkòrò ojú lè fẹ́ wáyé pimples àbí ẹ̀sìn àbí àwọn nǹkan míì bẹ́ẹ̀ ó ṣeéṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín náà ṣeéṣe kí ibà fẹ́ ra wọlé díẹ̀ lọ́jọ́ tòní ẹ rí dájú pé mójútó lè rárá yín lọ́jọ́ tòní bákan náà ẹ jìnnà sí àwọn nǹkan tó dàbí ata tó ta ju bó ṣe lọ àwọn nǹkan bí ọtí mímu ẹ jìnnà sí lọ́jọ́ tòní iyọ̀ mágí kò gbọdọ̀ pọ̀jù náà bẹ lọ́jọ́ tòní ẹ sì jìnnà sí ìbínú àbíjù tàbí stress púpọ̀ jù kó má ba BHBP fọ́pọ̀lọpọ̀ yín kẹ́kí ìsàrà púpọ̀ lọ́jọ́ tòní ẹ mú mi dáadáa lọ́jọ́ tòní pàápàá lówùúrọ̀ kùtùkùtù kẹ́sì rí dájú pé ẹ̀wọ̀n jùmọ̀ fóònù àbí laptop àbí tẹ́lì ju bó ṣe yẹ lọ fún ìgbà pípẹ́ tẹ́ bá ti wá àwọn jùmọ̀ ẹ try láti take a break ìgbà díẹ̀ èyí máa jẹ́ kí ojú yín kó túbọ̀ clear dáadáa lọ́jọ́ tòní oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20 ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kó wùn yín láti sùn kó dàbí gbà pé ẹ fi bẹ́ẹ̀ rọrùn sùn kẹ́ feed rose lè bákan dàbí gbà pé immune system yín fẹ́ wíìkì bákan lọ́jọ́ tòní eléyìí sì lè bí kí àìsàn tètè wọlé sọ́pọ̀lọpọ̀ tayín lára ẹ jìnnà sí àwọn nǹkan bíi stress nǹkan kékeré bẹ́ẹ̀ dàbí gbà pé ó ti rẹ̀ yín dàbí gbà pé kọ̀ wíìkì lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ jẹ oúnjẹ tó tutù ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sọtí mímu bákan náà sì rí ẹ gbọ́dọ̀ jẹ iyọ̀ ju bó ṣe yẹ lọ lénìí bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnnà sí energy drink mímu ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní ẹ lè sun oorun tó máa tó bí wákàtí 7 sí 8 láṣálẹ́ òní yìí máa wọ̀n yín lọ́wọ́ dáadáa bákan náà sì rí èyí máa rebuild immune system yín bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé tẹ́sẹ̀ bá ń ròyìn bákan ẹ lè ti ẹsẹ̀ yẹn bọnú omi tó ń gbóná tó ń lọ́wọ́rọ́ èyí máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ wo mi ẹ má gbàgbé pé Ọlọ́run bọ̀ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 bí gbogbo bá jẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.